ẹjọ́ irú jágbajàgba wo ló ń ṣẹlẹ̀ ń bí báyìí irú rẹ̀ dandan wo ló ń ṣẹlẹ̀ ń bí báyìí kí ni kérúbù dá yìí ná ẹ̀yin náà ẹ wo wọn náà wọ́n ń sòkè mí ẹ wo èwo ni wọ́n gbé sínú gbá yìí tó fi aṣọ funfun yìí kí ni tẹ̀síbí òun wá lórí igbá ọmọ kérúbù ṣebí Mósè Orímọládé ṣèfilélẹ̀ lélẹ̀ ṣebí Mósè Orímọládé ṣèfilélẹ̀ lélẹ̀ ṣebí Captain Abiodun Emmanuel ṣèfilélẹ̀ lélẹ̀ ṣebí Alice Adéjọbí bó ṣe fi sílélẹ̀ lélẹ̀ ẹ́ so kí ni a fẹ́ sọ kérúbù dá àwọn olóòórùn yìí àkọ́ àwọn jọpọ̀ wọ́n máa ṣe rádaràda pálapàla ẹwò tiẹ̀ bó ṣe dúdú bàtà bá mu igbó wọn yóò tán àwọn Miss Paris Mọ́rẹ́gà jìm àwọn amúlẹ̀ lórí àwọn ní ẹ̀mí ń lo àwọn ọ̀rọ̀ Ọlọ́run kọ́ bò kò tí ẹnu wọn jáde rí èdè tó ní ìtumọ̀ iná ni ó náà wọ́n fi sọ wípé má yẹ káwọn kan máa fi aya tó ní ìtumọ̀ kan tàn yín jẹ ọ̀rọ̀ Ọlọ́run la fi ń dá kìrìsìtẹ́nì mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run la fi ń dá ògidì kìrìsìtẹ́nì mọ̀ kì í ṣe eli kulikuli eli gàrigàri lọ́pọ̀lọpọ̀ wọn ń sọ kiri just imagine ṣùgbọ́n kì í ṣẹjọ́ àwọn ọmọ yìí ẹjọ́ yìí bàbá wa tẹ́ ní ẹwà ní unification yẹn ni kí ni ìtumọ̀ unification tẹ́ kó jọ ń sìn níbi ta ní ẹ̀yìn bàbá dáadáa ìyàwó Esther Ajayi sẹ́mọ̀ pé gọ́vnà Adeleke Ọ̀ṣun State apọ́sítù ní kérúbù gọ́vnà Adeleke níbi ta ní ẹ̀yìn èèyàn gidi bẹ́ẹ̀ yẹn ta nílò àwọn bàbá tó bírú wa yìí tí gbogbo yín wà àwọn bàbá èso ẹ̀yìn bàbá dáadáa tẹ́ wà ní kérúbù kí ló dé tí unification tí wọ́n lè dá wọn task force síta tẹ́bí registered association unification ní kérúbù tí federal government fọwọ́ sí kẹ́ wá sọ fún wọn wípé ẹni ìjọ tó bá ti ń ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tí unification fọwọ́ sí tàbí ìlànà kérúbù ẹ fẹ́ máa tì kẹ́ wá kó ẹ wá da task force síta ẹ jẹ́ lajú sílẹ̀ àwọn ọmọ yìí wọ́n dẹ̀ sọ yín lẹ́nu sẹ́nu pé àwọn ọmọ yín pẹ̀lú pálapàla táwọn eléyìí ń ṣe yìí ṣé tó bá dọ̀là sáà ní sọ pé a fẹ́ sá kúrò ní kérúbù nǹkan ẹ dá mi lóhùn ṣé bẹ́ẹ̀ ń ṣe ṣẹlẹ̀ lé tẹ́ fi darúgbó sínú ẹ̀ ẹ̀yin bàbá ọtún unification ẹ̀yin ni mo lè bá sọ̀rọ̀ ẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe ṣe ní ilé nígbà tí káńgbà yẹn ṣe ṣe nígbà tí ilé iṣẹ́ àwọn èèyàn á sì wà ní kérúbù so ẹ̀yin bàbá yẹn ló yẹ kẹ́ gbé ìgbésẹ̀ ẹ̀yin bàbá wa ní unification sanet unification ẹ̀yin ló yẹ kẹ́ gbé ìgbésẹ̀ èmi ò mọ tó máa ń kàn tí unification jáde lórí o ṣé bí wọ́n bí ẹ̀yin àti ẹran lẹ́dẹ̀ ń jẹ́ mi I don't know kí unification kí wọ́n ní task force World Unification is the body, the central body that controls the affairs of CNS. So ẹni ìjọ tí yóò bá ti ń ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tó wà ní constitution tí Mósè Orímọládé tó kọ tó fi register CNS ẹni tó wá ti ń ṣe nǹkan tó wà níbẹ̀ ó lè dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ kódà ó lè wọ̀ṣọ̀ fún ṣùgbọ́n kó má pè ní kérúbù náà síra fún wọn àkọ́kọ́ ni kó má dẹ̀ lo owó orin wa èkejì nìyẹn kó má kọ kérúbù náà síra fún sorúkọ chẹ́ẹ̀chẹ̀ kó má dẹ̀ lo ìwé orin wa kódà ó lè fèdè fọ̀ ó lè mẹ́mìí ó lè máa forí dólẹ̀ kó sí fúlọ̀ sókè ìyẹn òkè wa bọ̀ kó má pe orúkọ ẹ̀ ní kérúbù náà síra fún kó má dẹ̀ lo ìwé orin wa so ilé tó bá ti wá ṣe yẹn kẹ́ lọ́ máa ti chọ́ọ̀chì yẹn wọ́n fi kí ni sọ lẹ́nu orí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa náà kó má di pé àwọn ọmọ wa máa sọ pé dájú we can't go to that church a lè lọ ẹ gbọ́dọ̀ dáná dẹ́yìn náà ká ní irú àwọn ká ní àwa mọ àwọn èèyàn míì sí kérúbù ká ní àwọn ilé èèyàn mọ̀ tí èèyàn ń rò pé bí gbogbo kérúbù ṣe ń ṣe nìyẹn ẹ wù wọ́n ẹ tún wò mí ìmí tó lélẹ́yìí o ẹ wo bí táwọn ilé ti jáde bí arúgbó wọn ti jáde bí yánú àpòdì ni bí yánú wo lẹ̀ ní àmọ́ wọn ẹ wò má ṣe ṣe àwọn bá ti mú mi àwọn máa Miss Paris Mọ́rẹ́gà jìn wọn ní ẹ̀mí ń lo àwọn máa tàwọn ẹ̀jẹ̀ ńgbà tí wọ́n ti bára wọn sùn tán àwọn máa ń kú ẹ̀yin bàbá wa ẹ dìde ẹ gbé ìgbésẹ̀ unification ẹ̀tọ́ tí yín ni mi lè dé báyìí kí n fẹ́ lọ ti church yẹn nìkan individual person ni mi I don't have the power but unification ni ẹgbẹ́ centralized body that governs the affairs of CNS in the whole world so ẹ̀yin lẹ ní àṣẹ yẹn OAIC náà Organization of African Churches to comprise Sele Zion Kérúbù at all other white garment churches in Nigeria ẹ̀yin náà lè gbé ìgbésẹ̀ because pé wọ́n wá sọ fún yẹn gan lásán wọ́n fi ń sọ gbogbo ìjọ mi lẹ́nu bọ́tọ́ máa sọ wọn ní white garment church so pé wọ́n wọṣọ fún yẹn náà wọ́n fi ń sọ ìjọ mi lẹ́nu so gbogbo nǹkan ilé kí ẹ̀yin bàbá yẹn sí tọ́jú ẹ̀ kí àwọn ẹgbẹ́ tẹ kójọ dálé lórí nìyẹn tìbí kákà jókòó kákà máa sí in fact anyway àbí kí ni ìgbésẹ̀ tẹ́yìn rò pé a lè gbé ẹ fi ìrìnà àbẹ̀ kọ́mẹ́sọ̀ bọ́tọ́ wá ní ká fi wèé sílẹ̀ kó sòkú yẹ bó ṣe fẹ́ òórùn tó máa dá sílẹ̀ sádùúgbò kò ní jẹ́ àdúgbò ó lè mí o táwọn ká fún àwọn pípì sílẹ̀ wọ́n á sọ àwọn èèyàn lẹ́nu wọ́n á máa sọ àwọn èèyàn lẹ́nu tó bá dán wọ́n máa hide sábẹ́ church máa da society lára da society láàmú bó ṣe jẹ́ nìyẹn this is Ade Omade bye for now.